Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Ìwé ìyìn rere ti Jòhánù orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàlélógójì títí fún ìkọkànléláàádọ́ta. Níjọ́ kejì Jésù ń ṣáàyàn bóun ti máa dẹ̀yìn sí Galili. Ó fojú gan ní Fílípì. Ó ewé wọn ọ̀vọ̀ ńra máa tọ̀ mí lẹ́yìn. Ará Bẹ́sáídà Fílípì, Ulu Anderu àti Pétérù. Fílípì ìyẹn rí Nátàníẹ́lì. Ó ewé wọn ọ̀vọ̀. Àwa ti rí onírí Mósè nínú òwe òfin àtọwọn wòlíì ti kọ̀wé rẹ̀. Jésù ti Násárẹ́tì ọmọ Jósẹ́fù. Nátàníẹ́lì ìyẹn ewé wọn ọ̀vọ̀. Ń rè bójúmọ́ ọkàn alẹ́ ti Násárẹ́tì jalè wà dán. Ní Fílípì ìwé wọn ọ̀vọ̀. Báwo gan ni afují uròyìn ìyẹn lè ta fojú bá. Ní gẹlẹ́rì Jésù fojú gan ní Nátàníẹ́lì ọ̀vọ̀. Ó ń bá sọ́dọ̀ ròhun. Ó ewé nípa rẹ̀ ọ̀vọ̀. Ihò ọmọ Ísírẹ́lì ní tòótọ́. Nínú ọ̀ni rèéṣì ẹ̀tàn. Nátàníẹ́lì ìyẹn ìwé wọn ọ̀vọ̀. Bẹ́ẹ̀ ti gbé mú mi kí Jésù ìdáhùn ọ̀vọ̀. Ó ra ìdí ọ̀vọ̀ Fílípì pẹ̀. Náà dérú ọ̀và nàbẹ́ gbé ọkọ̀tọ̀. Rí mo ti rẹ́. Nátàníẹ́lì ìdáhùn ọ̀vọ̀. Rábì ìwọ́rí ọmọ Ọlọ́run Olódùmarè ìwọ́rí ọba Ísírẹ́lì. Kí Jésù ìwé wọn ọ̀vọ̀. Túdà ọ̀vọ̀ mòwérẹ́ ọ̀vọ̀ mòrẹ́ nàbù gé ọ̀pọ̀tọ̀ rúwọ́ ṣe gbàgbọ́. Mágò wúwọ́ má rí orún rẹ̀ gbórin jù yìí lọ. O ewé wọn ọ̀fọ̀. Nóòtọ́ ni mo gbé nu ẹ. Ẹ̀mí àrí ọ̀run bá ti máa rú lẹ̀. Ọ̀wọ́n áńgẹ́lì Ọlọ́run Olódùmarè. Wọ́n á máa gòkè wọ́n á máa sọ̀. N'orúkọ ọmọ ènìyàn. Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.